lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí tí í ṣe ọjọ́ Tuesday ọjọ́ 5 oṣù kẹta ni ló yẹ kí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fi ìkàlẹ̀ sí ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo kó bẹ̀rẹ̀ ẹjọ́ máyẹ̀ ilẹ̀ Yorùbá olóyè Rahmon Adédoyin lórí ẹ̀sùn ikú gbọ́nṣe ló pa ọ̀dọ̀ baálé ilé ẹni ọdún 37 kan Timothy Adégòkè ní ilé ìtura ìyẹn Hilton Hotel and Resort tó wà ní ìlú Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2021 tó sì jẹ́ wípé ilé-ẹjọ́ kò lè gbọ́ ẹjọ́ náà lọ́jọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà yìí. Ẹ rántí pé lẹ́yìn tí ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun tó fìkàlẹ̀ sí ìlú Òṣogbo tó ti dá ẹjọ́ ikú fún olóyè Rahmon Adédoyin lórí ikú Timothy Adégòkè wípé ó pa ọkùnrin náà lóòótọ́ ni àti pé ó fi ṣètùtù gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń sọ, ìní olóyè Adédoyin ti jẹ́ kó di mọ̀ pé òun kò fara mọ́ ìdájọ́ náà àti pé kò sí ìdájọ́ òdodo nínú ẹjọ́ náà. Èyí ló máa jẹ́ kí olóyè Adédoyin kó pe ẹjọ́ kòtẹ́milọ́rùn sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ní ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo tó sì jẹ́ wípé ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ 5 oṣù kẹta tá a wà yìí ni ló yẹ kí ìgbẹ́jọ́ kó bẹ̀rẹ̀, èyí tí ọ̀pọ̀ àwọn èèyàn tí a ti fojú sọ́nà fún ṣùgbọ́n tó jẹ́ pọ̀pọ̀ àwọn èèyàn ni kò mọ àbájáde ní tó ṣẹlẹ̀ ní ẹjọ́ nítorí pé wọ́n rí pé wọn kò dájọ́. Ṣá o, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ wípé kò sí kọ́hún kankan nínú ọ̀rọ̀ náà o, tàbí bóyá ilé ẹjọ́ gbàbọ̀dẹ̀. A gbọ́ wípé lọ́jọ́ tí ẹjọ́ náà fẹ́ bẹ̀rẹ̀ táwọn èèyàn ti ń jókòó láti gbọ́ ìdájọ́ tí wọn yóò ṣe lórí olóyè Adédoyin, ẹni wọ́n rí i pé ẹjọ́ bíi 25 cases ni ló wà ní ilé ẹjọ́ lọ́jọ́ náà yàtọ̀ sí ti olóyè Adédoyin. Èyí ni wọ́n mà ló jẹ́ kí ojú adájọ́ dì tí kò sì ráyè dá ẹjọ́ olóyè Adédoyin. Báyìí ni wọ́n sún ọjọ́ ìgbẹ́jọ́ síwájú nítorí pé ẹjọ́ ti pọ̀ jù níwájú adájọ́. Ìdí èyí ni la gbọ́ o pé ilé ẹjọ́ kò ṣe tí fi ìdájọ́ olóyè Adédoyin rárá lórí ẹjọ́ kòtẹ́milọ́rùn tó pè tí kì í ṣe pé bóyá nǹkan míì wà ńbẹ̀ nítorí pé ẹjọ́ ó ti pọ̀ jù níwájú adájọ́. Ẹjọ́ tí kò sì dín ní 25 cases ni ló wà níwájú adájọ́ lọ́jọ́ náà yàtọ̀ sí ẹjọ́ olóyè Rahmon Adédoyin.